gbogbo ẹ̀yin wa tẹ́ ń wà nílé mo kí n káàbọ̀ padà sí orí ètò ẹ sáà má bínú fún nǹkan tó ṣẹlẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ni ló ṣẹlẹ̀ lọ́fà ní àlejò tí a gbé orí ètò tí wọ́n fi sáré lọ sí nǹkan míì ṣẹ̀dìgbà wọn ní ìsìn mo ti padà pé wọ́n ti padà wá sórí ètò padà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ń bá lọ tí nẹ́tíwọ́ọ̀kì tó ṣe bó ṣe ṣe ìbá tó sọ pé tí a fẹ́ kán kọ̀ǹtínú nàbí kún tó bẹ̀rẹ̀ láìsẹ̀ bẹ̀rẹ̀ ẹni tẹ́ wọ́n wà nílé àlejò tàbí wa brọ́dà mi kọ́mílẹ̀tì mi Taye Adejube ẹ káàbọ̀ padà sórí ètò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àìtá ìṣe lọ fún àwọn èèyàn tí wọ́n wà nílé mo fẹ́ kí ẹdún kọ́ntínú àbí ẹdún bẹ̀rẹ̀ láìsẹ̀ bẹ̀rẹ̀ torí àwọn tí wọ́n lè darapọ̀ mọ́ wa tí wọ́n ti gbọ́ tí ẹ sọ tẹ̀dún bá bẹ̀rẹ̀ láìsẹ̀ bẹ̀rẹ̀ láti jẹ́ kí àwọn tó dàpọ̀ wá kí wọ́n mọ ibi tí ẹ ti bẹ̀rẹ̀ rọ yín ṣẹ́dígbọ́ ẹ ṣe gani ẹ mọ̀ bá wa ká lọ. ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan orúkọ tèmi kò yí padà Taye Adejube tó jẹ́ akọ̀wé fún bàbá wa Prof Akintoye ní ìlú Benin Republic. Mo sọ síwájú mo ní wípé bí a bá ní ẹbí tí a ní ẹbí àti níyàwó a ní ọmọ bóyá bíi méjì àbí mẹ́ta àwọn kan wá láti ìlú kan wọ́n wá kó ìyàwó àti ọmọ wọ́n kó wọn ní ẹrú lọ. Nígbà tí wọ́n kó wọn ní ẹrú lọ ọkọ ní ó ní ìfẹ́ ìyàwó rẹ̀ ó ní ìfẹ́ àwọn ọmọ rẹ̀ ó wá lọ ìhà mọ́ra ogún ó lọ gbé wọn ó tẹ̀síwájú ó lọ sí ibi tí wọ́n kó àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ sí ó lọ ja ìjà òmìnira fún wọn láti kó wọn kó lóko ẹrú wọ́n di òmìnira kankan ni mo fẹ́ yọ jáde kúrò ńbẹ̀ ìfẹ́ tó ní sí wọn ìfẹ́ tó ní sí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ó bá jẹ́ mùsùlùmí ni ọ́ ó bá jẹ́ kírísítẹ́nì ni ọ́ ó bá jẹ́ oníṣẹ̀ṣe ni ọ́ níwọ̀n ìgbà tó ti jẹ́ wípé à ń pè ní ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire ìfẹ́ Yorùbá ló ń bẹ lọ́kàn tí àwa tí a fẹ́ fi jà ìjà òmìnira fún orílẹ̀-èdè Yorùbá a ò jà fún oníṣẹ̀ṣe nìkan a ò jà fún kìrìsìtẹ́nì nìkan a ò jà fún mùsùlùmí nìkan gbogbo ọmọ Yorùbá káàkiri àgbálá ayé là ń jà fún. ẹ̀yin wọ̀nyí ayé náà ti Islam àtẹ̀mí ayé náà ti kìrìsìtẹ́nì tí ẹgbọ́n kan tí àlejò wa ń sọ kí a jọ fọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi mọ òun ní àlàyé tí wọ́n ṣe fún wa ẹ má jẹ́ ká tó pé bẹ́ẹ̀ àwọn náà ẹ̀jẹ̀ mùsùlùmí àbọ̀ ẹ̀jẹ̀ oníkìrìsìtẹ́nì ní nǹkan tó ṣẹlẹ̀ sí alẹ́ Yorùbá ní òfin ní kàn yín ìyẹn ní àlàyé tí wọ́n ṣe fún wa o ṣe ti gbọ́ ẹ kọ̀ntínú ọ̀rọ̀ yín. nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè kì í ṣe oníṣẹ̀ṣe nìkan ló fẹ́ wà níbẹ̀ o kì í ṣe mùsùlùmí nìkan ló fẹ́ wà níbẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe kìrìsìtẹ́nì nìkan gbogbo ẹ̀sìn ló ń parapọ̀ sí orílẹ̀-èdè kan. Ilẹ̀ Yorùbá ó ti ń dẹ̀yàbọ̀ láti ìgbà tí a ti wọnú nǹkan tí wọ́n pè ní amalgamation wípé kí wọ́n pa nǹkan papọ̀ amalgamation Nàìjíríà ní 1914 ní ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí í ṣe àṣìṣe orí burúkú náà bọ̀. láti 1914. nítorí pé ìwọ tí o bá ń wò mí tó ń wò mí níbi tó wà yìí kọ́ fún mi since 1914 tí wọ́n tó wá sọ wá di owó tí wọ́n sọ fún wa ní òmìnira ní 1960 tada republic ní 1963 ẹjọ ẹ sọ fún mi ìtẹ̀síwájú wo ló ti bá orílẹ̀-èdè Nàìjíríà gan. ọmọ ọkọ Yorùbá ni wọ́n bá wí o wọ́n tó bá jẹ́ ọmọ Yorùbá ìbéèrè tó ń béèrè yẹn ẹ bá wa fún wọn lésìn. ìtẹ̀síwájú wo ni kẹ tẹ̀sábẹ́ kọ́mẹ́ǹtì. ṣé omi ló ń yọ déédéé lórílẹ̀-èdè Yorùbá ni ṣé iná ló dúró déédéé lórílẹ̀-èdè Yorùbá ni ṣé ọ̀rọ̀ iléèwé ló jágara lórílẹ̀-èdè Yorùbá ni àmì lórílẹ̀-èdè Nàìjíríà àbí ètò ààbò ló péye lórílẹ̀-èdè Nàìjíríà ni ṣàlàyé fún mi ká gbọ́ kò sí. mo rántí olórin kan èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Àdìgún nice tí gbogbo wa mọ̀ ó kọrin kan sẹ́yìn màá kọ́ fún yín kẹ́gbọ́ ó ní make them talk ohun tí wọ́n rí lọ́bẹ̀ wọ́n ṣe wá rúwọ́wọ́
make them talk kúlíkúlí pọ́n nǹkan ó di náírà kan we want to know what's up ìdí tí gàrí ṣe wọ́n ṣé ẹ wo gbà tó kọrin yẹn ní around 2003 2024 láwàá yìí ṣé gàrí yẹn ò wọ́n ṣé ní tó kọ Nàìjíríà jàgàjàgà ní ìgbà yẹn ṣé ní sí ṣé Nàìjíríà yẹn ò tún jàgà ṣé kò jàgàjàgà ni ó tún bọ́ọ̀sì lẹ́kùn ni ẹ wọ́n tún tí ẹni tó ti kọ jàgàjàgà. gbogbo kíní wọ̀nyí àwọn pásítọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ìran tí wọ́n rí sórílẹ̀-èdè Nàìjíríà àwọn olórí tó rí kan bàbá wa Barrister Àyìnlá Ọmọníwúrà wọ́n sọ nípa àlá wọn ẹ jọ̀ọ́ ṣé ìtẹ̀síwájú ló bá orílẹ̀-èdè Nàìjíríà bọ̀tá bá ń sọ̀rọ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ìdí tó fà tí ò fi yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wa ni wípé ká mú láti orí primary school tí a bá ti rí ọmọ tó ń ṣe dáadáa àwọn tó kù kò sí tó kan àwọn ẹgbẹ́ wọn nítorí pé àwọn kan tí ń ṣe dáadáa àwọn tó kù kò sí tó kàn wọ́n mọ́ abẹ́rẹ́ nígbà tó bá wá ṣe tán ní primary school wọ́n wọ secondary school tí class captain àti assistant àtàwọn tó kù tí wọ́n bá ti ń ṣe dáadáa kò sí tó kàn wọ́n pẹ̀lú àwọn tó kù wá sórí ìgbà tó bá wọ university tó bá wá ṣe tán tó wọ́n rí iṣẹ́ tí wọ́n ń gba owó oṣù tí àwọn kan bá sọ pé ìyá ebi ń jà àwọn èèyàn ebi ń jà aráàlú ìyá ń jà aráàlú kò sí èyí tó kàn wọ́n nítorí pé kí ni owó oṣù tí wọ́n ń lọ déédéé àwọn owó náà tí wọ́n lówó ń ṣayé àwọn kan wà tó yẹ pé ìka ò dọ́gba mẹkáníìkì tó wà létí ọ̀nà tó ń ṣe mẹkáníìkì ẹ sọ fún mi owó mélòó ni mẹkáníìkì fẹ́ tòjọ́ ẹ sọ fún mi owó mélòó ni ló fẹ́ tòjọ́ ní ìdí mẹkáníìkì tó fi máa kọ́ ilé alájàrà ilé ńlá owó mélòó. ìgbà bá ń gbádùn ọ̀ tí àlejò mi sọ ẹ máa bá wa tẹ láì ṣùgbọ́n ẹ lọ sí ìlú tó ń pè ní Dubai ṣé mẹkáníìkì kò sí ní Dubai mẹkáníìkì ṣé kò sí ní Dubai mẹkáníìkì wà ní Dubai ṣùgbọ́n ẹ lọ wọlé tí mẹkáníìkì wọ́n ń gbé ṣé mẹkáníìkì kò sí l'Amẹ́ríkà ni mẹkáníìkì wà l'Amẹ́ríkà ṣùgbọ́n ẹ lọ wọlé tó ń gbé ẹ wá lọ mẹkáníìkì ní Nàìjíríà kẹ lọ wọlé tó ń gbé nítorí pé kò sí ìpèsè wọn kò sí ètò fún àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kò sí ètò fún wọn ṣùgbọ́n gbogbo ìlú tí a ń sọ yìí àwọn ìlú tó ti tàbí ní advanced country tó ti ń tẹ̀síwájú tó ti dàgbàsókè wọ́n ní ètò kì í ṣe fún àwọn tó kàwé nìkan àtàwọn tí wọn ò kàwé wọ́n ti ṣe ètò tó yẹ pé ìyà ò ní jẹ ẹnikẹ́ni Nàìjíríà ò létò yẹn o. àtìlẹ́yìn wọn ti lé foundation yẹn. èyí la rí tàbí sọ pé a fẹ́ gba orílẹ̀-èdè wa kó lè ní ètò gbogbo pipe tí omi gbà I could remember in 80s even in 70s omi máa ń jáde tí a máa ń rí omi táwọn kékeré máa ṣí tàpù ní bẹ́ẹ̀ tí omi máa ń jáde ṣùgbọ́n ní 2000 pipe wo lẹ fẹ́ rí even tí ó tó bá lọ ṣe ṣe ìrìnà lómi sí máa gbogbo ìlú máa gbà lọ ó sì gbé ti bàjẹ́ tó bá fún wọn ní wọn rí wọn kọ́ wọn ìlú tí a wà yìí àṣàṣà ilé ẹ̀ máa ń tó ní ìṣàkóso àti ọ̀gbìn ní ìtàkùn fèrè sókè àgbà gbogbo ìlú gbogbo ilé lólómi gbogbo ilé lólómi iná kì í lọ 24 hours iná wà ṣẹfẹ́ sọ pé wọ́n lè sọ pé èyí ṣẹfẹ́ sọ pé wọ́n lè iléeṣẹ́ ńláńlá tí wọ́n ti tí wọ́n máa ń kọ̀ọ̀tún electricity wọ́n ní ṣùgbọ́n ètò wà fún gbogbo nǹkan ẹ̀wọ̀n bí èkó ṣe rí ẹni ìjọba òyìnbó láwọn àgbègbè kan ìjọba wọn kí ẹ̀ afẹ́tù ìlú wa ṣe afẹ́tù orílẹ̀-èdè tí wọ́n orílẹ̀-èdè Yorùbá ó dàbí ìlú tí a ń pè ní Dubai Paris China káwọn yóò wá wò ó òun ni ohun tí a ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin wa. ẹ ṣe kí ni ẹ kú ọlọ́tò látàrọ mọ tí gbogbo àtẹ ṣe mo lérò pé àlàyé tí wọ́n ṣe ìpínlẹ̀ kẹ́wọ̀n wà nílé gbogbo ẹ̀ ti gbọ́ ibi tó ti bẹ̀rẹ̀ àjọ tí wọ́n bá wà sí léṣe mo lérò pé àlàyé gbọ́ àwọn nǹkan tí tá
tàbí sọ wípé dandan ni a ní láti jà fún ìjàmbá orílẹ̀-èdè tiwa gangan kálẹ̀ bá gbé bí àlàáfíà àwọn nǹkan tó ti lọ kí a lè bá dá padà àwọn èèyàn wa òun ló fà á tàbí sọ wípé gbogbo àwọn káàró òjìire ẹ jẹ́ ká tó fọwọ́ ẹ jẹ́ ká tó fọwọ́ ká tó ṣe àṣepọ̀ ká fi ìmọ̀ ṣọ̀kan láàárín wa kálẹ̀ bá ìjà fún orílẹ̀-èdè wa kálẹ̀ bá débi tá lọ ẹlẹ́ni omi ẹsẹ̀ gan ni o alẹ́ ní wọ́n bèèrè sí ìbéèrè lọ́wọ́ lọ́wọ́ ni pé gẹ́gẹ́ bí sẹ́kẹ́tì bàbá wa àgbà tó yẹ kí ni ẹni sọ nípa bàbá tí ó wà nígbà kí sọ nípa wọn tó ló jẹ́ ẹbí sí sẹ́kẹ́tì ẹbí sí àkókò wọn ẹ bá sẹ́kọ̀ọ́ ẹ̀ka ọ̀nà ẹ̀kọ́. ẹ ṣe olóòtú tí a bá ń sọ̀rọ̀ nípa bàbá wa Professor Adebanji Akintoye a sọ̀rọ̀ nípa kọ̀dá ènìyàn tí Ọlọ́run yàn tí Olódùmarè fún ara ènìyàn láti wá ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ bá ṣe ní Jésù bá ṣe ní àwọn àgbẹ̀ bá ṣe ní Ọ̀rúnmìlà iṣẹ́ tí Olúwa yàn wọ́n láti ilẹ̀ wá àkọsílẹ̀ ni gbogbo àkọsílẹ̀ ni wà dé ilẹ̀ lérí bí a ṣe rán Mósè. Bàbá jẹ́ onísùúrù wọ́n lè jẹ́ onírẹ̀lẹ̀. Professor Banji Akintoye wọ́n jẹ́ni tí kì í bínú. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ni tó jẹ́ onírúurú mo máa ń ronú gan mo jẹ́ni tó yẹ ara ẹ̀ máa ń gbóná tó tẹ̀ máa ń bínú. Ara bàbá yìí ni mo ti kọ́ ẹ̀kọ́ wípé ìbínú ò dọ́là ìbínú ò dùn kọ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ̀rọ̀ sí bàbá tó ṣoṣù ló pa bí àpẹẹrẹ à ń sọ̀rọ̀ lórí àwọn tó sọ pé bàbá ti gbowó lọ́wọ́ Tinubu nígbà tí Tinubu fẹ́ ṣe election nígbà tí Tinubu ti wọlé tán Professor Banji Akintoye ti gbowó ó ti ṣe bákan náà ó ti gba 24 billion ó ti gba 30 billion. A kì í gbókèrè ká máa dùn ọbẹ̀. láéláé tó ti. Wọ́n ní ọ̀rọ̀ pé wọ́n pé tí ò bá ti ṣojú ẹni má sọ pé bẹ́ẹ̀ ni. Kí ló dé tí àwọn èèyàn kì í ṣe findings wọn kó ṣe ìwádìí dáadáa kó tó di bọ́n bẹ̀ sí sọ̀rọ̀. Èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí tí ọkàn àti tí ara ni mo fọ́ ní Yorùbá nation. Nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú Professor Banji Akintoye mo tún rí òwò. Bàbá ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Wọ́n bú bàbá lórí ṣíṣe ọ̀nà wọ́n sọ̀rọ̀ sí bàbá lórí ṣíṣe ọ̀nà. Bàbá sọ wípé ọmọ mi náà ni gbogbo wọn ṣe. Àtèyí tó ṣàṣìṣe nínú àtèyí tó ṣàṣìṣe bàbá ní pé ọmọ mi ni gbogbo wọn ṣe. Ọmọ bàbá ní gbogbo wa. Bàbá ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Bàbá ò gbà kankan lọ́wọ́ ẹnikẹ́ni. Nítorí wípé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ bàbá wọ́n jẹ́ ẹni tí gbogbo ènìyàn lè fọkàn tán. Tí ẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ tó di pé bàbá tiẹ̀ wá tẹ̀lé sọ̀rọ̀ pé àsọ̀rọ̀ pa Yorùbá nation nígbà tí wọ́n jẹ́ sínétọ̀ ni wọ́n fi owó lọ bàbá tí bàbá ò bá wọ́n fi owó wọ́n fi lọ bàbá ò bá nígbà tí bàbá tó kó láti Amẹ́ríkà tó ń dé sórí ilẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn tún gbé owó lọ fún bàbá tó bàbá ẹ wá bá wa ṣe pátì wa bàbá làwọn ò ṣe pátì mọ́ bàbá làwọn ò ṣe pátì mọ́ bàbá jáde kó nínú politics ni bàbá fi ara wọn jì fún orílẹ̀-èdè Yorùbá aláti bọ́ kó nínú ogun. Wọ́n àwọn oníṣẹ́ ikú ránṣẹ́ sí bàbá kí wọ́n wá dẹ̀bi bàbá lógbò ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Ọlọ́run kí ló dé la fẹ́ máa sọ.
mélòó la fẹ́ máa sọ. Bàbá ò kì í bínú, bàbá ò kì í sọ̀rọ̀ ìjà, bàbá ò kì í ṣépè. Bàbá fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ká jẹ́ ọ̀kan. Mùsùlùmí ni ọ́, Kristẹni ni ọ́, oníṣẹ̀ṣe ni ọ́, kí gbogbo àparapọ̀ ká jẹ́ ọ̀kan. Òun ni ti bàbá. Bàbá dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá jẹ́ ká ní ìfẹ́ orílẹ̀-èdè Yorùbá, kí agbára wa kúrò lọ́wọ́ oko ẹrú Nàìjíríà. Lọ́rọ̀ tó wà lẹ́yìn àti tiwọn àwọn Biafra àwọn ọ̀fẹ́ lọ tá a sọ pé lè dá pín Biafra sí ọ̀sán yẹn. Ṣùgbọ́n àwọn kan ṣùgbọ́n àtúntò ọ̀fẹ́ pè bá àwọn Fúlàní. Àwọn fẹ́ gba gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sọ ìtàn ẹ̀kan. Wọ́n tó wá ṣe kí ni wọ́n tó wá kó àwọn oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Bàbá kọ àwọn ìwé tó pọ̀. Àwọn ìwé tó pọ̀ lóríṣiríṣi ọ̀nà ni bàbá ti kọ. Tó dẹ̀ tó máa wọlé kí gbogbo wa lọ máa kà. Gbogbo àpapàtà la máa ka àwọn ìwé tí bàbá kọ. Fàpẹẹrẹ outline of Yoruba history ara ìwé wọn nìyẹn. Ẹ jẹ́ ká lọ máa kà. Gbogbo program tí bàbá ti ṣe ẹ jẹ́ ká lọ máa gbọ́ kó lè máa yé wa. Tí bá ní kí n máa sọ̀rọ̀ nípa bàbá ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́. Ẹsẹ̀ kan ìjà ẹ̀ pàtó tó lò. Ẹ̀yin bá tẹ̀ wọ̀ nílé. Mo lérò pé ọ̀lẹ́ ti gbọ́dọ̀ tẹnu mọ̀ lè tàbí wá nípa bàbá wa ìfọdọ̀ padà Akintoye. Bàbá dáadáa ni bàbá Taye. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Nípa wọn ti ń sọ ìsọkúsọ lórí ọ̀rọ̀ bàbá tí wọ́n sọ ìsọkúsọ lórí gbogbo ẹ̀ irọ́ ni ẹ̀ ká wo bẹ́ẹ̀. Ẹgbẹ́ bẹ́ẹ̀ àti àlejò mi sọ múlò pẹ̀lú gbọ́ gbogbo àti wọ́n sọ ní bàbá wa tọkàntọkàn ní fi ń jà fún ilẹ̀ Yorùbá. Wọn ò fi wá fẹ́ lo èyí méjì. Ẹ mú ẹ̀ka máa lo èyí méjì. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti sọ látẹ̀yìn wá gbogbo ẹ̀ náà ní bàbá òun ṣẹ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. Àwọn títí ń sọ̀rọ̀ sí bàbá lẹ́yìn ẹ mú ẹ̀ka gbọ́ tí wọ́n ń sọ. Iṣẹ́ tí bàbá wẹ́ dání gẹ́gẹ́ ní tí ká fọ́kọ̀ nílé lórí. Mo sì bá wọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run lápọ̀ lẹ́dùnmarè. Àjọ dílẹ̀ lérí ni. Inú kan ni ẹ jẹ́ ká bá wa lò gbogbo àwọn ọmọ káàró jíire. Ẹ má jẹ́ ká bá wa lo inú méjì mọ́. Tàbí arábẹ́pọ̀lọpọ̀ ẹrú o. Ẹ jẹ́ ká bá wa lo inú kan kí á ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Prof. Akintoye kí a lè balẹ̀ débi tá à ń lọ. Àlejò mi ìbéèrè yìí tí mo fẹ́ béèrè tó wà pé nǹkan ju tó yẹ bẹ̀rẹ̀ mí náà rẹ̀ pẹ́ lórí ètò. Mo fẹ́ kí ẹ nípa mi ṣàlàyé torí gbogbo àwọn Yorùbá wọ́n lérò pé bóyá bàbá wa Ìgbòho Òòṣà àwọn ni wọ́n gbé ṣọ́ọ̀bù dání. Àwọn kan tó gbé hàn ṣé Ìgbòho sóhun ló gbòho ló gbé adé rẹ̀ yìí sóhun ló gbà Yorùbá fún wa sí. Mo wá fẹ́ kí ẹ bá mi ṣàlàyé ipa tí Ìgbòho kó lórí ṣọ́ọ̀bù yìí lórí bá ṣàlàyé fáwọn èèyàn kí wọ́n gbọ́. Ẹ ṣeun olóòtú. Tí a bá ń sọ̀rọ̀ nípa pé Adebanji gbogbo wa láti mọ Dr. Chief Sunday Adeyemo aka Ìgbòho Òòṣà. A mọ̀ wípé wọ́n jẹ́ ẹnìkan tí ò fẹ́ ìyànjẹ. Wọ́n jẹ́ ẹnìkan tí ò fẹ́ kí ayé na ọmọ ènìyàn jẹ. Ẹ̀sìn kẹ́sì ọba òkú olè wà náà wọ́n fẹ́. Nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ Yorùbá Nation lọ bá wọn ní 2020 bàbá tẹ́wọ́ gbà ní 2021 rally bẹ̀rẹ̀ sí mílẹ̀, rally bẹ̀rẹ̀ sí jáde. Ẹ jẹ́ wá sọ irú ènìyàn tí wọ́n jẹ́ fún yín, irú ènìyàn tí Sunday Igboho jẹ́. Tí ẹ bá wọnú Bíbélì àti inú Kùránì ẹ máa gbọ́ nípa Mósè àti Árónì. Mósè àti Árónì. Lónìí bàbá ni Mósè. Bàbá Akintoye. Bàbá Akintoye, bàbá wa Akintoye àwọn ni Mósè. Joshua tó wá jẹ́ ọmọ tó kó àwọn ọmọ Yorùbá dé ilẹ̀ lérí òun wà
lábẹ́ Mósè wọ́n jọ rìnrìn àjò bẹ́ẹ̀ ni wọ́n jọ rìnrìn àjò náà wọ́n sì tán gbọ́ àwọn yé wọ́n dẹ̀ gbọ́ra wọn yégéyégé tí Chief Sunday Igboho bá fẹ́ sọ̀rọ̀ á ní bàbá mi ètò jáde wípé bàbá àti ọmọ ni wọ́n jọ gbọ́ arìnrìn àjò òmìnira yìí kìí ṣe lórí nìkan ìṣe olóyè nìkan èyí tó wá fi gbé kó yé yékéyéké ni pé ṣé wá rí ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ wọnú struggle yìí lé ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ jọ ní struggle yìí ní ọjọ́ tí ò ní tó jẹ́ pé èmi 26 of March 2024 lójọ́ Yorùbá nation òun náà tó wà nínú àwọn tí ó ń kó orílẹ̀-èdè Yorùbá lọ sí ilẹ̀ lérí nítorí pé gbogbo wa la lọ jàjà yìí gbogbo wa pátá la lọ jàjà yìí all of us are equal ẹnìkan ò ga jù ẹnìkan lọ tí o bá jáde lénìí tó sọ pé sẹ́ẹ̀ lénìí a máa gba orílẹ̀-èdè Yorùbá gbogbo wa ṣe tó àtútù ṣe kíni àtútù dìde pẹ̀lú ẹ̀. God bless you. Ẹ ṣé gan ni ṣe olóòtú. ẹ ṣé mo dúpẹ́ ẹ kó àlọ́ tó nù ìbéèrè kan tó bá tó mọ́ lọ́bẹ̀ lọ́yìn kí á tó kásẹ̀ tó náà tó mọ́ ìgbà kan ju ìfẹ́ báyìí ní ìfẹ́ báyìí lásìkò pọ̀ gẹ́gẹ́ bá ẹ ṣe ní ṣe àwọn ẹnìkan wà táwọn gẹ́gẹ́ jagunjagun tí àdéhùn bóyá òun gẹ́gẹ́ ní olùkọ́ wa nílẹ̀ nígbà náà tó yóò ní gbogbo ọmọ Yorùbá mọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n á fẹ́ bá mi ṣàlàyé ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò fún àwọn èèyàn àti ìwò tó yọ ọmọ Yorùbá ọmọ ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tó yọ ìyẹn wá dá ojú fásitì láàrin Ààrẹ Ọ̀nà Kakanfò àti olóyè Sunday Adéyẹmọ àwọn kan wá jáde wọ́n sọ pé àwa kan à ń gbé olóyè à ń gbé sórí Ààrẹ Ọ̀nà Kakanfò ní àwọn ọkùnrin wa yóò gbọ́ wọn tó bá yẹn lójú ọ̀rọ̀ yẹn bọ́ ọmọ kan bá mi ṣàlàyé ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò fáwọn ìyàwó àti wọn ní sókí kájọkásí tó náà lẹ. ẹ̀yin èèyàn mi tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò ní ìgbà ìwáṣẹ̀ láyé àwọn baba ńlá wa tí wọ́n bá ti lọ jagun tí àwọn baba ńlá wa bá ti lọ jagun ojú ọ̀nà tí a ń pè ní pópó ojú ọ̀nà tí àwọn àlejò tí wọ́n wá ń tajà nílẹ̀ Yorùbá gbogbo àwọn Núpé Bàrìbá Ọ̀wọ̀ Oǹdó gbogbo ọ̀nà tí wọ́n máa ń gbà wá sí ìlú tí a ń pè ní Ọ̀yọ́ Ilé Ọ̀yọ́ Ilé ìlú tí wọ́n pè ní Ọ̀yọ́ Ilé nígbà náà tí wọ́n bá ti àwọn tó ń tajà tí wọ́n ń ṣòwò lójú ọ̀nà náà àwọn ọlọ́ṣà máa ń dà wọ́n láàmú àwọn ọlọ́ṣà àwọn ẹni ibi àwọn ìka ènìyàn wọ́n máa ń dà wọ́n láàmú tó wọ́n máa ń jalè tó máa ń bà nǹkan jẹ́ tó máa ń kó wọn bá kó ẹrú wọn tó á ṣe gbogbo ẹ̀ èyí tó wá já sí pé Aláàfin Ọ̀yọ́ Ilé wá yan akíkanjú kan pípé ìwọ yìí ó jẹ́ ààrẹ tí ó máa ṣọ́ ọ̀nà ó máa ṣọ́ ọ̀nà èyí tí a ń pè ní custom officer lónìí ààrẹ tí ó máa ṣọ́ ojú ọ̀nà custom officer lónìí èèyàn mi wo lè gbọ́ àlẹ́ tí àlejò wá ṣe fún wa òun ní ipò ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò náà wọ́n ṣàlàyé yẹn. Ààrẹ Ọ̀nà ní àwọn Bàrìbá ló wà fún Kakanfò sí kò sí Kakanfò nínú èdè Yorùbá àwọn Bàrìbá ló fi Kakanfò sí Ààrẹ Ọ̀nà ní Bàrìbá ló wà fi Kakanfò sí tó ń fi pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò. tó túmọ̀ sí pé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn kì í ṣe olórí jagunjagun ilẹ̀ Yorùbá. ìlú tí a ń pè ní Ọ̀yọ́ Ilé kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá dé Oǹdó mọ̀kàn tó ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ bá dé Èkìtì mọ̀kàn tó ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀wọ̀ mọ̀kàn tó ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò Àkókò mọ̀kàn tó ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò
ìlú tí ó mọ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ìlú Ọ̀yọ́ Ilé. òní wọ́n sì yan ibẹ̀ ni wọ́n ti yan Ààrẹ Ọ̀nà Kakanfò fún ara wọn kó lè máa ṣọ́ gbogbo ojú ọ̀nà táwọn èèyàn tí wọ́n gbà tí lọ ń ṣe òwò wọn. ẹ má yẹ ká dà papọ̀ kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá o rárá ó yàtọ̀ síra wọn. ká má yẹ ká máa dàrú papọ̀. Nàìjíríà ló mú gbogbo rubbish wọ̀nyí wá lè ní. Nàìjíríà tájẹ́ wọ́n Nàìjíríà táwà ló mú gbogbo rubbish wọ̀nyí wá. kò sí kan tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of the Yorùbá land. Yorùbá tóbi. ẹ lè gbéyàn láti wá láti Ọ̀yọ́ Ilé kó wá máa jẹ kó wá máa jọba lórí àwọn jagunjagun nílẹ̀ Ọ̀wọ̀ àbí nílẹ̀ Oǹdó àbí nílẹ̀ Àkókò kò ṣeé ṣe. ọ̀nà Ọ̀yọ́ Ilé ní Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ń ṣọ́. kò ṣọ́ ọ̀nà ìlú tó ń pè ní Oǹdó, kò ṣọ́ Ọ̀wọ̀, kò ṣọ́ Èkìtì, kò ṣọ́ Ọ̀ṣun. àlàyé tá àlejò mi tó ṣe yìí kódà ọlọ́fà gan o. bó ṣe yí ni mo ṣe sọ fún yín. èèyàn mi tẹ́ ẹ gbọ́ àlàyé tí àlejò tó ń gbé wá tẹ́ ẹ gbọ́ láyé tí mo ṣe nípa ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. mo lérò pé àlàyé tí wọ́n ṣe mo lérò pé ó lé oyè yín. ẹ̀yin tẹ́ wá pé àlàyé tí wọ́n ṣe ó wú lójú tẹ́ fẹ́ béèrè tẹ́ bá láyà ti pè ẹ bá wa kọ abẹ́ kọ́mẹ́ǹtì ṣe ti gbọ́ nǹkan tẹ́ ẹ̀ bá mọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ bá wa kọ sábẹ́ kọ́mẹ́ǹtì kárí ṣe ti gbọ́ kò jẹ́ bó ti jẹ́ ẹ ṣé gan ni àlejò mi mo lérò pé nǹkan jùlọ bìkan ìfẹ́ báyìí lásìkò tó pọ̀ ètò náà kò ní jù báyìí lọ ẹ̀kọ́ bá dá ọkọ̀ yín fún àwọn aráalé kí a tó ká ṣètò náà lẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣé gan ni. orúkọ tèmi kò yí padà Taye Adejube tó jẹ́ akọ̀wé fún bàbá wa Prof Banji Akintoye ní ìlú Republic. alalẹ ẹ ṣé gan ni o oníyàn sí ọlọ́kà sí gbogbo ẹ tí ẹ bá wà wo ètò yìí akin gan ni ojú tẹ̀ fún ojú ní fọ́ o bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbọ́ wa etí náà ò ní ti ọwọ́ tẹ̀ bá wa tẹ láì tẹ̀ bá wa tẹ lọ ẹ̀wọ̀n ní gbọ́nà gbọ́mọ̀ sí àwa láàmú wá ẹ̀yìn náà láàmú bá ṣe ti gbọ́ ẹ ṣé gan ni o lágbára lọ́wọ́ lọ́wọ́ láti lájìnà á tún gbé àlejò wa sórí ètò torí ibi tá a bá ọ̀rọ̀ sí kò tí ì parí síbẹ̀ ọ̀rọ̀ tí wà ọ̀rọ̀ wà lọ́kàn wọn àtàlẹ́ bí èyí tó ń tún fún èèyàn wọn nílé àwọn aláìkú wọn kánjú lọ́bì kan fún wọn kò sáré pọ̀ fún wọn lórí lọ́rin abẹ́sẹ̀ tó ní sókè ṣẹ̀tì gbọ́ ẹ bá wà bẹ́ẹ̀ bá ti ṣe bá ti mú wà bẹ́ẹ̀ ṣẹ̀tì gbọ́ ẹ ti gan ni ó kọ́ tẹ̀mí yín padà Ìbíyẹmí Family TV ló kọ́ tẹ̀mí tí wọ́n mọ̀ sí Ìbíyẹmí Ọláìtàn ṣẹ̀tì gbọ́ ẹ ti gan ni ó lè dìbò làwà láti ṣe bùgbé ṣẹ̀tì gbọ́ orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ní kíákíá ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká sojú gbogbo àwọn káàró òjíire ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ má jẹ́ ká pín ara sí yẹlẹyẹlẹ ó bá jẹ́ Muslim ó bá jẹ́ Christian ó bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé nígbà tá a di jọmọ Yorùbá ọ̀kan náà ní wá kò sí yàtọ̀ ńbẹ̀ ẹ jẹ́ ká mú aṣọ kan ká mú tó pé ọmọ Yorùbá ẹ̀sìn ní Mùsùlùmí ní Christian ní mí táàbù wá pín ara sí wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ má jẹ́ ká ṣe yẹn tábà ti pé ọlọ́mọ Yorùbá ìṣọ̀kan ẹ̀ gangan ló jẹ wá lógún lásìkò tá a wà yìí ṣe ti gbọ́ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ ṣé gan ni o ètò náà ní ìjọba ẹ̀ lọ ó dàbọ̀.